A máa ní àìrìnjìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́, bá a bá tọpasẹ̀ odò tá ò dẹ̀yìn, a máa rẹ́ja àtúnyàrọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn dọgbọ́n, níbi tá a ti ń fọgbọ́n ọlọ́gbọ́n ṣùgbọ́n ká má bàa fọ̀rọ̀ tiwa náà ṣàríkọ́gbọ́n. Kí ló wá fẹ́ gbé yẹ̀wò lónìí? Ìtàn arábìnrin kan mà ní. Kí ló ṣẹlẹ̀ sí? Arábìnrin yìí, bàbá rẹ̀ jẹ́ àgbẹ̀. Arábìnrin yìí sì wà nílé ẹ̀kọ́ gíga fásitì ti Lọ́kọ́já. Àgbẹ̀ ni bàbá arábìnrin yìí. Iṣẹ́ àgbẹ̀ yìí náà ló fi ń ran lọ ilé ẹ̀kọ́. Ó ṣáà ń tiraka yìí pé bẹ́ẹ̀mi ò tiẹ̀ kà, ọmọ mi gbọ́dọ̀ nímọ̀. Lẹ́yìn ìgbà tí arábìnrin yìí wọlé ẹ̀kọ́ tán, oríṣiríṣi náà ló ń dánwò nílé ẹ̀kọ́. Ṣàdédé lọ́jọ́ kan, arákùnrin kan mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí TikTok. Arákùnrin yìí ló bá pè pé orúkọ mi ni lágbájá, mo ní ìfẹ́ rẹ̀ pọ̀, mo fẹ́ a jọ máa fẹ́ra wa, ǹjẹ́ a lè ríra ká sọ̀rọ̀? Arábìnrin yìí bá dá lóhùn pé mi ò tíì ráàyè báyìí o, nítorí mò ń ṣèdánwò lọ́wọ́, bóyá tí n bá parí ìdánwò mi. Ó pe bàbá rẹ̀ pé ìdánwò wa wọ́n tún ti sún sí ọ̀sẹ̀ tó ń bọ̀ o, mi ò ní lè wálé. Tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀, tá a bá ti parí, mo máa wálé. Láì mọ̀ wípé torí arákùnrin tó fẹ́ lọ bá ni. Láì fọ̀rọ̀gùn, ó lọ bá arákùnrin yìí, ṣùgbọ́n kó tó di pé ó lọ bá arákùnrin yìí ti pèlò ohun búburú kan sílẹ̀ fún. Kí lohun ọ̀hún? Ó ra ọtí ẹlẹ́rìndòdò kan, ó sì ra oògùn olóró. Àwọn ló bá fi oògùn olóró sínú ọtí yìí. Nígbà tí arábìnrin yìí dé, ó pè káàbọ̀ o, kíní kan, wọ́n ṣàjọ ń sọ̀rọ̀ ìfẹ́. Ní ọtí ẹlẹ́rìndòdò tó dẹ̀ ti rà sílẹ̀, ó bá mu díẹ̀ ńbẹ̀, ó gbé ìtókù fún un pé kí o má pè mí ò ṣe ọ́ lálejò, bá mi fìfẹ́ gbà á. Òun náà sì wò ó pé ẹ jẹ́ n fìfẹ́ gbà á nítorí ó jẹ́ gbà àkọ́kọ́. Bó ṣe gbà á ló bá mú, wọ́n sì jọ ń sọ̀rọ̀ lọ. Ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹnu yín kò kọ̀ kankan, gbogbo ohun tí ẹ bá ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ bíi pé kẹ́ ẹ ti dà á sọ̀hún ni, ẹ wá nǹkan fìdílé o. Arábìnrin yìí ó mu ọtí ọ̀hún, bó ti ń mu náà ti ń sọ̀rọ̀ lọ, ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ló jẹ́ pé bó ti ń sọ̀rọ̀ ọ̀hún, ó ń rí arábìnrin yìí díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ sì rèé, ọkùnrin yìí ń bi pé kí ló ṣe ọ́? Ṣé o níbà tẹ́lẹ̀ ni? Ọjọ́ wo lo ti lo oògùn kẹ́yìn? Wọ́n ṣe ń sọ̀rọ̀, ó ń rẹ̀ ẹ́, láì mọ̀ pé ọkùnrin yìí ti ní ohun tó fẹ́ fi ṣe lọ́kàn. Láì fọ̀rọ̀gùn, lẹ́yìn bíi ìṣẹ́jú 15 tí arábìnrin yìí mu kinní ọ̀hún, ló bá di pé kò lè rìn mọ́, ó jókòó, ó ti rẹ̀ ẹ́, kò ní okun kankan mọ́. Nígbà tí arákùnrin yìí sì rí i pé iṣẹ́ ti ṣe, kò lágbára mọ́, ló bá wọnú ilé àkọ́kù kan. Gbogbo èrò ọkàn obìnrin yìí ni pé bóyá ó sì fẹ́ràn òun lọ́wọ́, ṣùgbọ́n kò mọ̀ wípé ikú súnmọ́. Bó ti wọnú ilé àkọ́kù ọ̀hún, kábíyèsí rẹ̀ Ọlọ́run ọba, ló bá ṣe bẹ́ẹ̀ ló so ó lọ́wọ́, ó so ó lẹ́sẹ̀. Ṣé ẹ sì mọ̀, arábìnrin yìí ò lókun mọ́, kò lè janpata, kò lè ṣagídí. Ló bá so ó lọ́wọ́, so ó lẹ́sẹ̀, ó sì mú ọ̀bẹ, ó dùnbú arábìnrin yìí. Ìkúnlẹ̀ abiyamọ o, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wò mí pátápátá, ẹ ò mà ní fojú yín sunkún ọmọ, ẹ ò sì ní fọwọ́ yín gbòkun ọmọ sí lágbára Ọlọ́run ọba mi Aláwùrábí. Ó dùnbú arábìnrin yìí tán, ó yọ gbogbo ohun tó yẹ kó yọ lára rẹ̀. Ohun tó jẹ́ ìyàlẹ́nu ńbẹ̀ fún mi ni pé babaláwo tó fẹ́ ṣiṣẹ́ ọ̀hún gan, láti Lọ́kọ́já tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀, Ìbàdàn ni babaláwo ń gbé. Wọ́n sì fi kinní ọ̀hún rán mọ́tò padà sí Ìbàdàn láti Lọ́kọ́já. Láì fọ̀rọ̀gùn, babaláwo parí iṣẹ́, wọ́n dá ọṣẹ padà, wọ́n tún fọṣẹ rán mọ́tò padà sí wọn ni. Ṣùgbọ́n ohun tó bani lọ́kàn jẹ́ ńbẹ̀ ni pé nígbà tí arákùnrin yìí pa arábìnrin yìí tán, ló bá pe ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ẹ̀ lórí ẹ̀, ló bá pè é, hello, ṣẹ́yìn ni bàbá Láńpájá, ọmọ yín ti wà lákàtà àwa ajínigbé, ẹ sì máa san mílíọ̀nù kan náírà bẹ́ẹ̀ bá fẹ́ á fi í lẹ̀.
bàbá yìí bá ké gbàjarè pé ẹ gbà mí, ẹ dákun ẹ dábọ̀, mi ò lówó lọ́wọ́, iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe, mò ń tiraka láti lè rán ọmọ yìí lọ ilé ẹ̀kọ́ ni, ẹ dákun ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́. Arákùnrin yìí bá dá lóhùn pé tí ẹ bá fẹ́ rọ́mọ yín láàyè, ẹ sẹ́ǹdì owó ọ̀hún ṣọwọ́ sí mi. Bàbá yìí ṣáà bẹ̀bẹ̀, ó ké gbàjarè sí gbogbo àwọn aráàlú, àwọn bá a dáwó jọ, wọ́n rí náírà irinwó náírà náà rí kó jọ, wọ́n sì pé arákùnrin, ìwọ̀nba iye tí mo rí kó jọ rèé, dákun dábọ̀, iṣẹ́ àgbẹ̀ mò ń ṣe. Ó bá pé ó dáa, kò sáburú, ẹ fowó ọ̀hún ránṣẹ́. Ohun ìbànújẹ́ ló jẹ́ lẹ́yìn tán fowó ránṣẹ́ tán, wọ́n wá rí i wípé òkú arábìnrin yìí ló wà nílé àkọ́kù kan. Ó bani lọ́kàn jẹ́, ó gbomi lójú ẹni pàápàá. Òkú arábìnrin yìí náà rí o nínú ilé àkọ́kù. Mo wá ń gbóṣùbà káre fún ẹ̀yin agbófinró wa lórílẹ̀‐èdè yìí, ẹ kú iṣẹ́ takuntakun. Àwọn agbófinró bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lóòótọ́, wọ́n sì rọ́wọ́ tó ẹni tó hùwà láabi yìí, ìyẹn arákùnrin tó pa ọmọ bàbá yìí. Nígbà tó ń fọ̀rọ̀ wọ lẹ́nu wò, ló bá sọ fún wọn wípé láti ìgbà tóun ti rí arábìnrin yìí lórí ẹ̀rọ ayélujára ìyẹn TikTok, ó lóun ti ní i lọ́kàn wípé òun fẹ́ lò ó ni. Ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń rán ọmọ lọ ilé ẹ̀kọ́ gíga, ẹ dákun ẹ dábọ̀, ẹ máa ṣàyẹ̀wò fún wọn. Ẹ má kàn fà àwọn ọmọ yìí sílẹ̀ kẹ́ ẹ ní wọ́n ti tójú bọ́, pàápàá jùlọ àwọn ọmọ tó ṣẹ̀ fẹ́ wọlé ẹ̀kọ́ gíga tó ṣẹ̀ jáde girama, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa rò wípé àwọn ti dàgbà, kò sí ohun táwọn ò lè dá ṣe mọ́ nítorí wọ́n ti ń dágbé. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan tẹ́ ẹ bá pé bóyá ẹ fẹ́ gbalé fún wọn sí inú hóstẹ́ẹ̀lì skul, tàbí ẹ fẹ́ káwọn bíi 2 mẹ́ta máa dágbé, wọ́n pé rárá o, àwọn fẹ́ máa dágbé fúnra wọn ni, ìta sì làwọn fẹ́ gbalé sí nítorí ìwàkiwà tó fẹ́ máa wò. Ẹ wò ó, ṣé ẹ rí bárábìnrin yìí ṣe sọ ẹ̀mí ẹ̀ nù látàrí pé kí ni, bóyá ká ní kò nítẹ́lọ́rùn àbí kò farabalẹ̀. Gbogbo ohun tó bá dẹ̀ ń fún yín náà kọ́ lẹ máa yánu sí. Ká pé arábìnrin yìí ò mu ọtí ẹlẹ́rìndòdò yìí, ó ṣeé ṣe kí kinní ọ̀hún máa ṣẹlẹ̀. Ẹ wò ó, kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò tún pàdé, a máa ní ọ̀bẹ tàwa máa bẹ́ṣu, àtẹ́lẹsẹ̀ wa sì máa bẹ̀nà wò. Ìran ẹni bá wá pé a máa wọ̀ ńlá ní dé bá láṣẹ Èdùmàrè. Wọ́n máa kọ̀kìtì ború wọn ni wọ́n ti ń kọ̀kìtì bò kú. Tilétilé kan ò ní tilé tó, tilẹ̀kùn kan ò ní tilẹ̀kùn ọjà. Òféǹféǹ láwo agbádá, ìlẹ̀kẹ̀ láwo òdí. Títí dìgbà mìíràn tá ò tún pàdé, kó tó dìgbà mìíràn ń kọ́, ire lójú owó ń rí, ire ni kó máa bá gbogbo wa lọ, má mi ṣàmì ẹ̀.